ṣé mo bá yín sọ̀rọ̀ ni. Exclusion 57. Égbé ni fún ẹ̀yin Oloso, a fi òbò jagan, ó bu ẹrọ̀fọ̀, oníṣekúṣe, aṣẹ́wó. Nítorí pé ìwọ ò ní owó lọ́wọ́, ó sì wojú Olúwa Ọlọ́run rẹ̀. Ìwọ tọ̀ ọkùnrin lọ. Ó lóun ó gbé ìwọ ní Oloso, ó sì gbà sí ní ẹnu. Ó gbé ìwọ lọ ilé afẹ́, ó ra oúnjẹ fún ìwọ. Ìwọ ó sì jẹun tán, ó wọlé tọ̀ ọ́, yóò sì bá ìwọ sùn. Àlàáfíà rẹ̀ ó sì ṣe fíafíà. Nítorí ìwọ ní àrùn bíi tàwọn ọmọ Egypt, àrùn bíi AIDS, HIV, LMPV, DVD. Nígbà yìí ni ìwọ ó sì. Not talking to you. You say I'm reading Bible and you are interrupting by the Bible, the word of God. You are interrupting the word of God, you know.